Aláròyé máa wí o. Ọmọkùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Sunday Raymond lọ́wọ́ àwọn agbófinró ti tẹ̀ lágbègbè ìlú Ondo pẹ̀lú àwọn nǹkan ìjà olóró tí wọ́n kà mọ́ ọ lọ́wọ́. Nínú àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh fi síta lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 7 oṣù kẹta yìí, èyí tó tẹ Aláròyé lọ́wọ́ láti gbọ́ wípé abúlé kan tí wọ́n ń pè ní Lísà, èyí tó wà lágbègbè ìlú Ẹ̀pẹ́ níjọba ìbílẹ̀ ìlà oòrùn Ondo, lọ́wọ́ ti tẹ ọmọkùnrin ẹni ọdún 19 ọ̀hún ní nǹkan bíi aago 2:30 alẹ́ lọ́jọ́ 2 oṣù yìí kan náà. Àwọn èèyàn kan ni wọ́n lọ fi ọ̀rọ̀ Sunday tó àwọn agbófinró tẹ̀sán Òkúta Ńlá tó wà lágbègbè Pélé nílùú Ondo létí. Ìdí táwọn ará abúlé ọ̀hún ṣe lọ fẹjọ́ ọmọkùnrin yìí sùn ní fífura tí wọ́n ní àwọn fura sí lórí ìṣẹ̀lẹ̀ olè jíjà tó ń wáyé láwọn abúlé náà. Àsìkò tí wọ́n yẹ ilé Sunday wò ni wọ́n ṣalábàápàdé ìbọn ẹlẹ́nu méjì kan tí ọta kún inú rẹ̀ fọ́fọ́ pẹ̀lú fìlà bẹ̀rẹ́ẹ̀tì pupa tó ṣeé ṣe kó jẹ́ tàwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. Ó ní kíákíá làwọn ọlọ́pàá ti mú ọkùnrin yìí lọ sí àgọ́ wọn níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́wọ́. Àbáyọ̀mí ní ohun tí àwọn tún ṣàkíyèsí lára afurasí ọ̀hún ní tàtú tó wà ní igbá àyà rẹ̀ nítorí kò jọ àmì lásán. Ó wáá fi kún wípé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn kan tí òun kò tí ì fẹ́ dárúkọ ni wọ́n ya tàtú yìí gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ wọn. Alukoro àwọn agbófinró yìí ní ìwádìí àwọn ṣì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ afurasí ọ̀hún nítorí àwọn gbọ́dọ̀ mọ inú ẹgbẹ́ òkùnkùn tó wà, ipa tó ń kó láàrin wọn àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ tó fi kan àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe sẹ́yìn. Olúṣèyẹ Ìyàdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.